ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la, ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, kò sẹ́ni tó mọ̀la àyàfi Ọlọ́run. Ifálékè Awúrelà, ṣé n tí fà ẹ̀kọ́ ẹ nìyẹn, ṣé n ló ń ṣe yẹn? Ifálékè Awúrelà, ṣé n tí fà ẹ̀kọ́ ẹ nìyẹn, ní pé ẹni tó bá ti wà nínú ìṣòro àfi kẹ́ ẹ yọ̀ ọ́, ṣé ifá ẹ náà lọ́kọ́ ẹ nìyẹn? Mò ń béèrè question yẹn lọ́wọ́ ẹ dákun gbogbo ẹ̀yin olóòṣà, ẹ̀yin olóòṣà, gbogbo ẹ̀yin ọlọ́sùn, ẹ̀yin olóòṣà tẹ́ ẹ wà lórí ìkànnì yìí, lórí ayélujára, ṣé n tí fà yín kọ́ yín ó ní pé ẹni tó bá ti bára rẹ̀ nínú ìṣòro àfi ká yọ̀ ọ́, àfi ká fi irú ẹni bẹ́ẹ̀ sí yẹ̀yẹ́? Ṣé mo rí fídíò Ifálékè Awúrelà, èèyàn ò ní jẹ́ni ire láyé, kódà kéèyàn máa bá èèyàn ṣọ̀tá, ẹni téèyàn bá ṣọ̀tá òun tó bá bára rẹ̀ nínú ìṣòro, téèyàn bá jẹ́ni ire àfi kó bárú ẹni bẹ́ẹ̀ kẹ́dùn, àfi kó bárú ẹni bẹ́ẹ̀ kẹ́dùn. Mo wá ń wo fídíò, mo rí fídíò Ifálékè Awúrelà. Ọ̀rúnmìlà yín ṣé n tó kọ́ yín náà nìyẹn, pé kẹ́ ẹ máa yọ ẹni tó bá bára rẹ̀ nínú ìṣòro? Sọ odù Ifá nínú Ifá tẹ́ gbé dání yẹn, mú odù Ifá kan jáde, mú odù Ifá kan wá tọ́já sí pé ọ sọ pé ẹni tí ọba ti wà nínú ìṣòro àfi kẹ́ ẹ fi ṣe yẹ̀yẹ́. Ifálékè Awúrelà, ọmọdé mà ń ṣe ọ́, ọmọdé ń ṣe ọ́, ó sì kéwe, ó kéwe. Torí pé ọjọ́ orí kọ́ ni wọ́n fi ń rí ìyàn gẹ́gẹ́ bí àgbàlagbà, ọjọ́ orí kọ́ ni wọ́n sì fẹ́, ọjọ́ orí kọ́ ni wọ́n sì fi ń rí ìyàn gẹ́gẹ́ bí ọmọdé. Gbogbo àgbàlagbà tí bá ń ṣe bí ọmọdé, wàláhì ó kéwe, ọmọdé ni. Ọmọdé tí bá ń ṣe bí àgbà á classify rẹ̀ as àgbàlagbà. Ifálékè Awúrelà, ọmọdé ń ṣe ọ́, ó kéwe, ó kéwe, wàláhì ó kéwe. Tẹ́ bá tiẹ̀ wá níjà, tí wà Alhaji Oríyọmí Hamzat tẹ́ bá ní misunderstanding, ẹnìkan kọjá àṣòro ni. Ṣé ìwọ tó jẹ́ onífáhùn, pé o ti wá jẹ́ onífá yẹn, o ti wò pé bóyá o lè níṣòro? Ifá yẹn ló lè má jẹ́ oníṣòro ni, àbí kí ló lè má jẹ́ oníṣòro? Ẹni tí ó jẹ́ olùsìn Ọlọ́run gan tọkàntọkàn ó níṣòro. Gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n níṣòro. Ànábì Ọlọ́run wo ni oníṣòro? Sí ànábì Yusuf ni oníṣòro ni? Àbí ànábì wa Ibrahim ni oníṣòro ni? Ṣé Sakaraya ni oníṣòro ni tá à ń pè ní ànábì wa Sakariyahu? Ànábì wa Isa tá à ń pè ní Jesus Christ kò ní ó ní oníṣòro ni? Ànábì Musa ni oníṣòro ni? Tá a bá ní ká máa sọ ìṣòro ànábì kọ̀ọ̀kan, wàláhì ìṣòro ànábì ẹyọ kan péré tá a bá ní ká sọ, ìṣòro tá ànábì Ọlọ́run kan ni, tí ilé ó fi sú, tí ilé ó fi mọ́, a lè sọ tán. Ká tó wá sọ ènìyàn ẹlẹ́ran ara, ènìyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ níṣòro, ó wá bẹ̀rẹ̀ sí ní torí pé kò ti tẹ̀lé ń tẹ́ ẹ sọ, ìyẹn ti wá túmọ̀ sí pé ìyẹn ló bí ìṣòro tó ní. Ifálékè Awúrelà, ó ṣe dáadáa o, ó ṣe dáadáa. Tó bá jẹ́ pé ntífà rẹ kọ́, ntífà yín kọ́ yín ló ṣe yẹn, a jẹ́ pé fátẹ́ gbé dání kì í ṣe fátọ́ dáa. A jẹ́ pé ifá tẹ́ gbé dání kì í ṣe fátọ́ dáa. Tó bá jẹ́ pé ntífà yín kọ́ yín ni Awúrelà ṣe yẹn, a jẹ́ pé ifá yẹn ifá yín ìṣèfà gidi kì í ṣe fá rí. Ẹ̀sìn kan ò ní kọ́yàn ní ìhùwàsí láwùjọ àfi kó jẹ́ ìwà rí, àfi kó jẹ́ ntọ́ dáa.
tó bá wá lọ jásí pé Ifá yín ló kọ́ ní ìwà tó wù yẹn tó ń yọ ẹni tó bára rẹ̀ nínú wàhálà, ẹni tó bára rẹ̀ nínú wàhálà tó ń yọ odù fáwo ló ní kẹ́ ẹ yọ ẹni tó bá wà nínú wàhálà, odù fáwo ló ní kẹ́ ẹ fi ẹni tó bára tó ẹni tí ìdánwò dé bá, odù fáwo ló ní kẹ́ ẹ fi ṣe yẹ̀yẹ́. Ifálékè Awúrelà ó kéwé ọmọdé ń ṣe ọ́, ó kéwé ọmọdé ń ṣe ẹ́. Ẹni ó bá jí ọ̀jọ̀gbọ́n tó jẹ́ ẹni ire kì í ṣe bó ṣe ṣe yẹn. Ẹni ó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́ ẹni ire kì í ṣe bó ṣe ṣe yẹn. Kúlí láyù sí ìbànú illa ma kataballahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minuna. Ọlọ́run ọba kò bẹ́ni kankan sọ̀rẹ́ àìní fàdánwò kan. Ní tí mo fẹ́ kó gbọ́yé nìyẹn. Bẹ́ẹ̀ náà ni pásítọ̀ Tibetan náà. Pásítọ̀ kan Tibetan ohun orí nǹkan re sí ìyàn rí láyé. Ẹ pè pásítọ̀ yẹn jáde. Pásítọ̀ Tibetan yẹn ẹ pè jáde. Kò rí nǹkan re látọjọ́ tó títí mọ́ gífù prophecy àbí kí ló lóun gífù yẹn. Pásítọ̀ Tibetan kò rí nǹkan re sí ìyàn rí láyé. Nǹkan aburú ni máa rí. Kí ló dé? Tó jẹ́ pé nǹkan aburú ni wọ́n máa rí láyé ẹ̀. Pásítọ̀ Tibetan ìwọ náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, wà very very careful. Nǹkan aburú ó rí dáadáa. Èèyàn mélòó ló ti rí tó rí oore pé mo rí ọ pé o gbóore odolówó ọdọlọ́lá ẹbí Pásítọ̀ Tibetan rẹ bí kò rí ìrìnà rí yàn pé wọ́n gbé pósí ẹnìkan bọ̀, bí kò rí ìrìnà rí yàn pé wọ́n lé yàn kan kú, bí kò rí ìrìnà rí yàn pé glory rẹ̀ ògo rẹ̀ wọ mi. Ṣèràn nìyẹn. Gbogbo ohun tó lè kọ́ attention àwọn èèyàn táwọn sáà fi pariwo pé ikú rẹ̀ ó ẹni tí máa rí láyé tiẹ̀ nìyẹn. Ṣé prophet nìyẹn? Tó bá jẹ́ pé lóòótọ́ lòun rína séèyàn kan pé olówó lọ́wọ́, rína séèyàn kan pé ó rí àgbéga, ó rína ríyàn pọ̀ lára àgbéga. Èmi ò rí bí tó ti give prophecy pé èèyàn kan rágbéga, àfi kọ́ máa rína bú, àfi kọ́ máa rína rí pé èèyàn kan o 2024 lógo rẹ̀ ọwọ́ mi o, èèyàn kan o pósí rẹ̀ náà máa gbé wá o, èèyàn kan o ó máa ní ásídẹ́ǹtì, èèyàn kan o ikú ló máa kú, èèyàn kan o yóò jábọ́ látòkè. Ṣèràn nìyẹn. Pásítọ̀ Tibetan ẹ kúrò lórí irọ́ tẹ́ ń pa fún àwọn ènìyàn. Ẹ kúrò lórí irọ́ tẹ́ ń pa fún ẹ má fi ẹnu burúkú. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Gbogbo ẹni má rìnà burúkú sí mi o tó bá fẹ́ kan àdánwò o. Tó bá rìnà burúkú sí mi wà kan burúkú. Tá bá bí ọ rìnà burúkú sí mi. Mo challenge Pásítọ̀ Tibetan yẹn. Ìwọ rìnà burúkú sí mi wò tó bá ní kan àgbákò. That Pásítọ̀ Tibetan yẹn rìnà burúkú sí mi kémi náà wá prophesize kí n sọ àsọlẹ̀ sínú ayé ẹ bí ọba ní ṣe. Àwọn ọ̀rọ̀ kan bẹ, àwọn ènìyàn kan bẹ tó jẹ́ pé a fún wọn ní ẹnu, tó jẹ́ pé in tí ń bẹ ní ẹnu wọn kò rí nǹkan kan o, ṣùgbọ́n tó bá fi wí nǹkan jáde lẹ́nu nǹkan yóò rí bẹ́ẹ̀ ni. Àwọn olórí ibú tán lo àṣẹ tán ti fi àṣẹ banú ká tó máa sọ̀rọ̀. Gbogbo tán bá ti wí yóò máa dàṣẹ ni. Ṣerú ẹ̀ ní wàá sọ pé òun rí na. Kí ló dé tí ò rí na sáwọn èèyàn pé wọ́n lówó? Àrí kó rí na sáwọn èèyàn pé lágbájá o ó dépò gíga, ó dépò pírẹsidẹ́ǹtì, òní ò rí pírẹsidẹ́ǹtì tó kú sórí ipò, òní ò rí pírẹsidẹ́ǹtì tí ò ní débẹ̀ tí ó fi kú, òní réèyàn tó jẹ́ pé kí ló dé? Ẹ̀yin ọ̀wá rìnà gidi sáwọn èèyàn rí, àfi kẹ́ ẹ máa rí iná burúkú sáwọn èèyàn, àfi kẹ́ ẹ máa rí tí ọ̀dà sáwọn èèyàn, àfi kẹ́ ẹ máa rí páyé ẹnìkan bàjẹ́, àfi kẹ́ ẹ máa rí pé ìwọ náà lórí iná pé 2024 o ẹni ológo o ní Oríyọmí Hamzat máa jábọ́, o ti sọ tẹ́lẹ̀. Sọ̀rọ̀ nìyẹn. Téèyàn bá tiẹ̀ rí nǹkan tí ọ̀dà sọmọnìkejì, you have to keep silence. Torí pé n tá a bá rí, tá a bá ti wí síta, probability kí nǹkan yẹn ọmọ ṣẹ ó ń bẹ. N tẹ́ ẹ bá rí láì dá tẹ́ ẹ bá ti wí fáyé, ọ̀tá èèyàn máa ṣàṣẹ sí.
ó dénú àlá tó bá lálàá tó bá jẹ́ pé àlá tí ọ̀dà lọ lásìra rẹ̀ má wí fẹ́ nìkan kan ṣàdúrà lé lórí ni aláyè ò ní ṣe gbà tó bá lálàá tí ọ̀dà tó bá ti lè publicize ẹ̀ fúnra rẹ̀ àwọn ẹlẹ́nu bú wọn á fàṣẹ sí aláyè máa ṣẹmọ ẹ lára náà fi sọ pé tó bá ti lálàá tó bá jálà tó dáa ni o lè rọ tó bá dẹ̀ tún fẹ́ rọ máa ẹni tó rọ fún kọ́ dẹ̀ ṣàdúrà lé lórí kó lè ṣe tó bá jálà tí ọ̀dà ni má rọ fún yàn ṣàdúrà lé lórí tó bá tún wá fẹ́ rọ fún yàn wá ẹni re tọ́jú èèyàn re tí wàá sọ fún tí ò ní fàṣẹ sí fún ẹ àwọn ẹlẹ́nu bú tó jẹ́ pé wọ́n á ti tọ́ Olúgbòhùn là wọ́n á ti fẹnu kan Olúgbòhùn wọ́n á ti tọ́ àṣẹ lá ká tó mọ láwọn rína sáwọn èèyàn ìtàn bá dẹ̀ ti sọ yóò ìtàn rí irọ́ ni wọ́n rí nǹkan kan o ṣùgbọ́n tán bá ti sọ nínú ayé èèyàn ó máa rí bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá ti sọ nínú ayé èèyàn ó máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ o àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ o èmi tí mò ń sọ̀rọ̀ yìí wàláhì mi ní Olúgbòhùn mi sì ìfolúgbòhùn báyàn sọ̀rọ̀ tí mo bá fi sọ̀rọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tó bá jáde kódà tó fi dórí ara mi ọ̀rọ̀ àkọ́kọ́ tó bá jáde sí ara mi tí mo bá sọ nǹkan kan pé mo fẹ́ ṣe nǹkan kan o in tó bá kọ́kọ́ jáde lẹ́nu mi yẹn ló máa ṣẹlẹ̀ lórí lémi gangan ká tó wá sọ pé mo sọ sí yàn so tíyẹn bá wà tó bá wá jẹ́ pé bóyá o ìwà rí oore kó wá rí èèyàn kan sọ kó wo nǹkan yẹn kan sọ kó 2025 lágbájá nínú àìní ọdẹ di ẹni tó ní rẹpẹtẹ kọdẹ rí bẹ́ẹ̀ àwọn èèyàn ó máa praise ẹ ó fi ẹnu rẹ ó fi sọ yàn di olóríire ó fi ẹnu rẹ Pastor Tibetan I challenge you tó ọba tó bẹ́ẹ̀ ìwọ rìnà kan sí mi kẹ́mi náà rìnà sínú ayé ẹ kó wá wo eléyìí tí ó sẹnu méjèèjì mo challenge ẹ. Àwọn èèyàn méjì rí mi. Mo lè lọ. Abẹ́dé bẹ́ẹ̀ ni. Ó ga mo fẹ́ tún fóònù mi ṣe ni. Tẹ́ bá fẹ́ wọlé mo mọ̀ sí program kan lọ́wọ́ o ẹ ní sùúrù díẹ̀. Tẹ́ máa wọlé. Ẹgbẹ́ mọ́ lọ. Program yẹn ṣe pẹ́ sí. Iná àtìmọ̀ bóyá náà wà ní Ògàràgì báyìí. Ọ̀pá mi bá ti ṣe. Ẹ lọ sí Lọ́fà máa yẹn good. Síná Lọ́fà náà ni. Tọ́. Kò síná bẹ́ẹ̀ charging point tí mo fẹ́ ṣe. Ó dáa. Ó dáa sà. Yes. So Pastor Tibetan tó bá láṣẹ lẹ́nu tó bá jẹ́ pé lóòótọ́ lòun rína sí mi Abdul Hakimi Àmọ̀fẹ́ Ọládọ́gba ọmọ Àsùnkẹ́ rína sí mi kémi náà wá sọ àsọọ́lẹ̀ nínú ayé ẹ ká wá wo méjèèjì kájọ gbé méjèèjì yẹ̀ wò láàrin ọdún yìí ọdún 2025 tá fẹ́ mú yìí kó tó parí Pastor Tibetan I challenge you tó bá yẹ pé lóòótọ́ lórí náà tó bá ń sọ tó ń sọ pé tó ń sọ kàtìkàtì lẹ́nu ẹ̀yin ò kì í rí ń tọ́ dáa òòrí ń tọ́ dáa sáwọn èèyàn rí láyé tiẹ̀ àfi kọ́ ọmọ rí náà burúkú sáwọn èèyàn àfi kọ́ ọmọ sàsọtẹ́lẹ̀ burúkú fáwọn èèyàn ìwọ náà ló lórí pósí Aláàfin tán gbé wá fún ọ ìwọ lórí pósí pásítọ̀ kan tán gbé wá fún ọ ìwọ lọ́rẹ́ ń tó jábọ́ látòrí òkè ìwọ lọ́rẹ́ ń tí ó ní ásídẹ́ǹtì ìwọ lọ́rẹ́ kí ló dé sáfi sí ẹni kì í ṣe pé wọ́n ń rìnà Olúgbòhùn wọ́n á ti tọ́ nǹkan lá nǹkan bá dẹ̀ ti sọ nínú ayé èèyàn pẹ̀lú tí wọ́n tọ́lá yẹn ọ̀rọ̀ tó bá sọ nínú ayé kò rí nǹkan kan o ṣùgbọ́n tó bá fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn máa ṣẹnu ayé ẹni yẹn èmi ò kì í tọ̀ nǹkan lá o mo fi Al-Qur'ani mo fi búra mi ní nǹkan kan tí mò ń tọ́ la màá dẹ̀ sọ̀rọ̀ nínú ayé ẹ tí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ màá dẹ̀ sọ̀rọ̀ sínú ayé ẹ tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ màá sọ bí wàá ṣe lu ayé ẹ fún ẹ tó máa rí bẹ́ẹ̀ ìwọ jẹ́ àjọ ìwọ tí ẹ sọ nǹkan kan bú ìwọ rìnà sí mi bó ṣe rìnà sáwọn èèyàn kẹ́mi náà wàá rìnà sí ọ kí wọ́n á sọ nǹkan sínú ayé ẹ ni pé Ọlọ́run fi àṣẹ sí ẹnu wa jura wa lọ ẹni tọ́lọ́run bá tiẹ̀ fàṣẹ sí láì tọ́ nǹkan lá ọ gbọ́dọ̀ kódà kó rí nǹkan sáwọn èèyàn ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ láti máa sọ nǹkan yẹn ẹni tó bá rí nǹkan sí wàá pè privately ẹ lọ sí sàárà báyìí o ẹ ṣe báyìí o ẹ ṣe báyìí o aburú ò ní ṣẹlẹ̀ sí o kì í wá ṣe pé wà wá publicize ẹ àtọ̀tá gbogbo ẹni tó jẹ́ pé ọ̀tá èèyàn ní tẹ́lẹ̀
wọ́n wá gbọ́ aburú yẹn wá máa ṣàṣẹ́lé lórí. Kódà kí wọ́n sọ tí ò ní ṣẹlẹ̀ nínú ayé èèyàn tí wọ́n bá lè fi sọ tí gbogbo èèyàn bá ti gbọ́ táwọn ọ̀tẹ̀ èèyàn bá ti lè ṣe àṣẹ́lé lórí nǹkan yẹn padà ṣẹlẹ̀ nínú ayé èèyàn. Àwúrelà ìbínú pé Oríyọmí ó lóun ò tó bàtà Ọlọ́run, òun ò tó bàtà ànábì, òun bínú ó bẹ̀rẹ̀ sí ní gbé Oríyọmí ṣépè. Bẹ́ẹ̀ náà ni mo rí pásítọ̀ kan náà tó lọ tó ń dúró nílé àlàpà nínú ogbó inú ilé kan báyìí rádaràdán tó náà ń sọ kátikàti nípa Oríyọmí Hamzat àti Naomi. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ kátikàti yẹn èyí tán bá bí dáa nínú yín, èyí tí wọ́n bá bí dáa nínú yín jáde kó olóorí náà sí mi kẹ́mi náà orí náà sí ọ. Tán bá bí ọ dáa tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run pè ọ́, màá fún ọ ní 7 days kó o fi sùn oorun burúkú tó ẹ máa ń sùn tẹ́ fi máa ń rí ìrìkúrì yẹn. Màá fún ọ ní 7 days kó o fi sùn oorun orí ibú tó jẹ́ pé ìrìkúrì lọ máa ń rí sí èèyàn yẹn kó wá rí nǹkan sí mi. Èmi ò ní sùn, èmi ọkàn wí nǹkan sínú ayé ti ẹni pé o kúkú òjijì kó wá ọ̀bọ yóò ní kúkú òjijì. Kí ló dé téèyàn bá jẹ́ rí nǹkan burúkú sí èèyàn kì í ṣe pé kó wá publicize ẹ̀. Wá bí wàá ṣe connect pẹ̀lẹ́ yín nìyẹn tí wàá sọ fún pé a rí nǹkan báyìí o, ẹ kún fàdúrà o, ẹ gba àwẹ̀ o, ẹ ṣe sàárà o. Kálàs ìwà ṣe pé wàá publicize orí aburú sí èèyàn ó wá publicize ẹ̀. Ṣé publicity tó fún yẹn ṣé in ló máa dóore fẹ́ nìyẹn ni àbí ló máa dóore fún wọn? Ṣé ló máa dóore fẹ́ nítorí sí ni àbí ló máa dóore fún wọn? Ìran burúkú tẹ̀ ń rí yẹn ẹ fi ń ba ayé àwọn ènìyàn jẹ́, ẹ fi ń dàgbé sí ayé àwọn ènìyàn rú, ẹ dẹ̀ believe ká dúró ká máa wò ìníran àní wò ìníran. Mo challenge tíbẹ̀ tán kó rí na sí mi kémi náà wá sọ àsọtẹ́lẹ̀ náà ayé ẹ̀. Pásítọ̀ kan tí gbogbo orúngbọ̀n rẹ̀ keruku kan báyìí tó dúró nínú ilé àlàpà kan tó náà sọ̀rọ̀ dáadáa, ìwọ náà rí na sí mi kí n tún sàsọtẹ́lẹ̀ náà ayé ẹ̀. Gbogbo ẹ̀ tẹ́ ń sọ kátikàti lẹ́nu. Àwọn onífísàn òsì, àwọn físàn wèrè. Físàn tẹ́ẹ̀rì sínú sígbèsí ayé àwọn ọmọ yín káyé àwọn ọmọ yín ọ̀dà. Físàn tẹ́ẹ̀rì sí ìdílé yín kí gbogbo àwọn ìdílé yín ó dolówó. Ẹ lọ rí físàn sí gbogbo ìdílé yín náà kán dolówó. Ẹ rí físàn sí gbogbo àwọn ọmọ ìjọ yín kán dolówó. Físàn tẹ́ẹ̀rì tẹ́yìn gẹ́gẹ́ òrì síra yín ẹ̀wọ̀n orú pásọ̀ tó dúró nílé àlàpà yẹn. Òrì físàn sí gbèsè ayé rẹ̀ ogun jà wọ́ gan. Pásọ̀ tó dúró nílé àlàpà yẹn tó ń sọ̀rọ̀ Oríyọmí tó ń sọ̀rọ̀ Naomi tó ń dá sí àfọmọṣe tutù ni ìwọ rí pé àfọmọṣe tutù olóòdẹ rogun tí ń jà ọ́ ìwọ tó gun ń jà ṣẹ́rù ibi tó dúró tó dàbí ibi tán kó débi tó dàbí sú ibi tán kó àwọn ẹranko sí tán ti ń sin ajá. Ó rí náà síra rẹ kó orógun tí ń jà ọ́ pé kò yẹ kí ọmọlúàbí ìgbérù ibi tó wà yẹn kó rí náà síra rẹ. Wọ́n rí náà sí àwọn táyé wọn ti dá tí wọ́n ṣe oore lóòótọ́ o ká sí òdodo ká sọ òdodo. Ó lè láwọn nǹkan kan tó jẹ́ àwọn àṣepamọ́ kan tó Alhaji Oríyọmí ṣe tí ó hàn sí yàn tó lọ́n fẹ́ fìyà rẹ̀ jẹ o. Bẹ́ẹ̀ náà ni Queen Naomi a máa wáyé bẹ́ẹ̀ téèyàn bá ti láwọn àṣepamọ́ kan tó jẹ́ pé bóyá ó ti ṣe nǹkan kankan tó lòdì sófin Ọlọ́run tọ́lọ́run ọba ò fẹ́ ní kọ̀rọ̀ tí ó dẹ̀ hàn sí ọmọ aráyé ní gbangba, Ọlọ́run a máa gbulu ọ̀nà yẹn láti gbẹ̀san nǹkan yẹn lára èèyàn tí yóò dẹ̀ ha ẹ̀ṣẹ̀ yẹn dànù fún yàn. Ọlọ́run a máa lò. Èmi nígbàgbọ́ pé Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi wọ́n ti dáràn kan ní kọ̀rọ̀ tí ó hàn sí yàn tó jẹ́ pé láàrin wọn àtọ́lọ́run ló wà tọ́lọ́run fẹ́ fi nǹkan yẹn fọ ẹ̀ṣẹ̀ wọn mọ́ tó fẹ́ kán jìyà yẹn torí pé tọ́lọ́run bá fi ìyà ẹ̀ṣẹ̀ jẹ yẹn láyé ó dáa ju kéèyàn ó kú kó tó lọ fi ìyà jẹ yẹn lọ. Ó dáa ju kéèyàn ó kú kọ́lọ́run tó lọ máa fi ìyà jẹ yẹn lọ. Jẹ̀yà ẹ̀ṣẹ̀ rẹ láyé. Ibi tí wọ́n wà yẹn gbogbo ohun tí ń jẹ́ ìdánwò Ọlọ́run ọba àdánwò Ọlọ́run ọba ó máa ń ṣẹlẹ̀ síyàn látara ẹ̀ṣẹ̀ kan téèyàn ti dá ní kọ̀rọ̀ tọ́mọ aráyé ọ̀mà tọ́lọ́run wá fẹ́ fìyà rẹ̀ jẹ̀yàn.
òun làdánwò ṣe máa wá Ọlọ́run máa fi àdánwò pa ẹ̀ṣẹ̀ rẹ ni Ọlọ́run máa fi àdánwò pa ẹ̀ṣẹ̀ rẹ ni làkọ́dí kàlákínálì ìnzánà fi kábàdín Ọlọ́run tó sọ pé mo dá àwọn ọmọ yẹn sínú wàhálà òun dá wa sínú wàhálà ta ló máa mórí bọ́nú wàhálà ayé ṣèyàn kan tó lè mórí bọ́nú wàhálà ayé nígbà táwọn ànábì Ọlọ́run mórí bọ́nú wàhálà ayé ẹ sọ ànábì Ọlọ́run tó mórí bọ́nú wàhálà ayé ṣé Jésù mórí bọ́nú wàhálà ayé ṣé Mùsá mórí bọ́nú wàhálà ayé ṣé ànábì Ìdírísù mórí bọ́nú wàhálà ayé Noah tọ́ka ọkọ̀ ojú omi sọ mórí bọ́nú wàhálà ayé ànábì Ibrahim sọ mórí bọ́nú wàhálà ayé gbogbo àwọn ànábì Ọlọ́run èwo ló mórí bọ́ nínú wàhálà ayé kò sẹ́ni tó lè mórí bọ́ nínú wàhálà ayé laqad khalaqnal insana fi kabadin Ọlọ́run ni mo dá ẹ sínú wàhálà á ṣe wàhálà kù ni bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ kò sí bó jíjẹ wa wàhálà ni mímu wa wàhálà ni lílówó wa wàhálà ni àìní wàhálà ni wíwọ pléènì wàhálà ni ọ̀wọ́ pléènì wàhálà ni oúnjẹun wàhálà ni ọ̀jẹun wàhálà ni what is your own problem pé nìkan wá ní ṣòro ta ni ò lè ní ṣòro tọ́ẹ̀mì ta ni ò lè ní ṣòro ṣèyàn kan bẹ tí ò lè ní ṣòro èyàn kan bẹ lóde nígbà tá gbogbo àwọn ànábì Ọlọ́run gan ní ṣòro kan tó kúrò kan tó jí sí Ọlọ́run wọn ní ṣòro ta wá nìwọ ta ni pásọ Tibetan tó ń sọ pé òun rìnà dẹ̀dẹ̀rẹ̀ kan sí yàn lọ tó oorun rẹ sùn tá bá bí ọ̀dà ìwọ rìnà sí mi mo challenge yẹ tá bá bí ọ̀dà ìwọ rìnà sí mi kémi náà èmi ò ní rìnà sí ọ èmi ó sọ̀rọ̀ ọ̀nà ayé ẹ ni màá sọ̀rọ̀ ọ̀nà ayé ẹ màá sọ bó ṣe lu ayé ẹ kọ wá ò bóyá n tí mo bá sọ yẹn bóyá kò ní sẹ́nu ayé ẹ 2025 lájọ la fẹ́ mú yìí ìwọ rìnà sí mi tá bá bí ọ̀dà rìnà kan sí mi kémi náà wá sọ àsọlẹ̀ nù ayé ẹ káwá wọlé tí ó sẹ́nu méjèèjì gbogbo èyí tẹ́ rí náà yẹn tẹ́lẹ̀ rí náà dẹ̀dẹ̀rìn tẹ́ ń sọ pé wọ́n lo ọmọ fún ritual ni ṣé àwọn tàbújá náà lọ ọmọ fún ritual ni àwọn ti jọ́ọ̀sì àbí bolótó ṣe àwọn náà lọ ọmọ fún ritual ni kí ló dé tẹ́ ya wèrè náà tẹ́yìn èèyàn ya wèrè náà tó yẹ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí ẹ ti máa àfiwé ẹlẹ́lọ́ tẹ́ sọ ọ̀rọ̀ di àlọ́ tẹ́ sọ ọ̀rọ̀ di àlọ́ mọ́ àwọn ènìyàn lọ́wọ́ kí ló dé sọ́mọ nìyẹn ya wèrè pàápàá jùlọ ilẹ̀ Yorùbá yìí àwọn èèyàn ya wèrè kan ilẹ̀ Yorùbá gan o àwọn èèyàn ya wèrè ilẹ̀ Yorùbá gan o ilẹ̀ Yorùbá yìí àwọn èèyàn ya wèrè gan o ẹ wọ ọ̀nà pásítọ̀ Tibetan yẹn dáadáa ẹ wọ ọ̀nà ẹ̀ dáadáa ìran orí ibú tí máa rí yẹn kọ́ lọ stop ẹ̀ kí ló dé tó jẹ́ pé ìran bú lè máa rí tiẹ̀ tó jẹ́ pé ìran ohun ìrìnà rẹ sáwọn èèyàn ohun ìrìnà rẹ sáwọn èèyàn àfi kọ́ máa rìnà bú àwọn tí wọ́n wà nínú àhámọ́ Alhaji Oríyọmí Hamzat Queen Naomi nǹkan kan ni wọ́n ṣe tínú Ọlọ́run ọba ò dùn sí tọ́lọ́run fẹ́ kí wọ́n tó mú àdánwò yẹn wá láti lè fi ha ẹ̀ṣẹ̀ wọn dànù ìdánwò ọmọ ń wá kọ́lọ́run ọba ó lè fi ha ẹ̀ṣẹ̀ dànù ní o kálàájì Oríyọmí ń tá máa ṣe fún Alhaji Oríyọmí ní ìsinmi pé ká máa bá wọn tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tọ́pọ̀ Queen Naomi ká máa bò náà tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tọ́pọ̀ kò sí ẹni tó pé tán o kò sí ẹni tó pé tán o kò sí ẹni tó pé tán ṣùgbọ́n tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nínú ayé ẹ̀dá tó jẹ́ ìdánwò irú bó ṣe ṣẹlẹ̀ yẹn nǹkan kan ti wrong níbì kan nǹkan kan ti ń ṣẹlẹ̀ níbì kan gbogbo ẹ̀ náà kọ́ ní sàsí ẹni ọba ń ṣe dáadáa á ní mo ṣe oore kò gbè mí ọlọ́wọ́ kan ìkà nínú ni mo ṣe oore kò gbè mí ọlọ́wọ́ kan ìkà nínú ni kàkà kọ́ mo olóore ó jèsí kòtò mọ̀nàmọ́ná tanná ìmọ́lẹ̀ téèyàn bá ṣoore tó bá dibi mọ́yàn lọ́wọ́ kéèyàn lọ yẹra rẹ̀ wò kó wo kọ́lọ́fín kó wo ibi tó kù sí ibo ni mo kù sí kí ni mo ṣe sọ́lọ́hun ìyẹn ni ká sọ fún Alhaji Oríyọmí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tó jẹ́ pé láàrin èèyàn àtọlọ́run ló máa wà kò ṣeé sọ síta ìyẹn ni ká sọ fún Alhaji Oríyọmí àti Queen Naomi àwọn nǹkan kan ń bẹ téèyàn ó ṣe
gẹ́gẹ́ bí celebrity tí ò ní ṣe wí síta tí ò ní ṣe sọ síta. irú eléyìí ó lè ti ṣẹlẹ̀ nínú ìgbésí ayé Queen Naomi àtàlájì Oríyọmí Hamzat. kò sẹ́ni tó lè rìn torí rẹ̀ ò ní mì, ẹnìkan ò ní rìn kórí rẹ̀ ò mọ́ mì. sọ ti yé báyẹn. ìtọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó máa wáyé lórí Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi. wọ́n ti ṣẹ̀ Ọlọ́run níbì kan tọ́lọ́run fẹ́ fìyà rẹ̀ jẹ wọ́n ká tó kú láyé. ẹni Ọlọ́run bá fìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ kó tó kú láyé, ẹni Ọlọ́run fẹ́ràn ẹni yẹn o. ẹni Ọlọ́run bá fẹ́ràn rẹ̀ ní máa fìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ ní ó fìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ bí kó tó kú láyé o. ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kọjá ìyà ayé o. ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kọjá kọ́lọ́run bá wá kó postpone ìyà. Ọlọ́run dákun má postpone ìyà mi di àlìkìyámà o. gbogbo tí ń bá ṣe Ọlọ́run dákun tètè ṣàforíjì fún mi láyé. ìyà tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kọjá kó wá postpone iye èèyàn di ọjọ́ gbangba ọjọ́ ìdájọ́ o. so eléyìí tó ṣẹlẹ̀ mo bá Alhaji Oríyọmí Hamzat mo bá wọn dúpẹ́. mo bá wọn dúpẹ́ pé Ọlọ́run ọba kò farapamọ́ jẹ wọ́n ń yà. Queen Naomi mo bá dúpẹ́ Ọlọ́run ò farapamọ́ jẹ ń yà. kájẹ̀ bá wọn tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kọ́lọ́run ọba ó yáàfin wọn kọ́dẹ̀ sàmójúkú kò fún wọn. inú ogun tí wọ́n bọ́ sí inú ìdánwò yìí kọ́lọ́run jẹ́ kán páàsì. kọ́lọ́run ọba kó jẹ́ kí wọ́n páàsì. torí pé ìdánwò lélẹ́yìí ìdánwò ńlá dẹ̀ ni. ẹnìkan ọ̀dẹ̀ ní páàsì ìdánwò Ọlọ́run àfẹnitọ́lọ́run bá páàsì. kọ́lọ́run dákun má jẹ́ kí omi ayé torí pé odò láyé kó má ṣe gbé wa lọ. odò ayé kó má ṣe gbé wa lọ. wọ́lá ìwé rẹ̀ Al-Qur'ani odò ayé kó má ṣe gbé wa lọ. wọ́lá ilé rẹ̀ bẹ̀ tí àti kí o odò ayé kó má ṣe gbé wa lọ. wá wọ́lá nábì rẹ̀ tí ń jẹ́ Muhammad o odò ayé kó má ṣe gbé wa lọ. àwa sọ pé Alhaji Oríyọmí Hamzat Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi odò ayé kó má ṣe gbé yín lọ odò ayé. kó má ṣe gbé yín lọ. wá wọ́lá ìwé rẹ̀ Al-Qur'ani odò ayé kó má ṣe gbé. yín lọ. wá wọ́lá ilé rẹ̀ bẹ́tí àti kì í odò ayé kó má. ṣe gbé yín lọ. wá wọ́lá Bùhájì babalàgbájí o odò ayé. kó má ṣe gbé yín lọ. wá wọ́lá Fàhámì Adísàràmọ́nì odò ayé. kó má ṣe gbé yín lọ. wá wọ́lá Alájàgbé Àjàgbé Àmọ̀dá o odò ayé. kó má ṣe gbé yín lọ. wá wọ́lá Lákàndé Àkàndé Sàlámì odò ayé kó má ṣe gbé. ẹ̀yin méjèèjì odò ayé ò ní gbé lọ o. àmín. àti kì í sàn méjì gan pẹ̀lú gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ náà kó sínú gbogbo ẹ̀yin tó kó sínú tó yin dórí torí àwọn èèyàn méjì làwọn èèyàn ń ṣàdúrà fún. ẹni tó jẹ́ principal school yẹn náà òun náà wà lára wọn o àtàwọn míì tó kó sínú. Ọlọ́run dákun má jẹ́ kó do ayé ògbìn lọ o. Ọlọ́run dákun jẹ́ kẹ́ pass ìdánwò náà. Ọlọ́run dákun bá wa jẹ́ kẹ́ bọ́m̀bẹ̀ o. Ọlọ́run jẹ́ kẹ́ bọ́m̀bẹ̀ o. ẹ̀yin ìjọba bẹ̀yìn ẹ dákun ẹ síjú àánú wò wọ́n o. abẹ ni o abẹ̀bẹ̀ ni o abẹ̀bẹ̀ ni ẹ bá wa síjú àánú wa Alhaji wa Oríyọmí Hamzat àti Queen Naomi pẹ̀lú principal abẹ ni. ọ̀rọ̀ yín ò ní dàrú ìgbésí ayé yín ò ní dàrú ọ̀rọ̀ yín ò máa dáa sí ni. kọ́lọ́run dákun wá bá wa ṣàforíjì fún Alhaji Oríyọmí Hamzat gbogbo omi tó ti ṣiṣẹ́ tí ọmọ pọ̀ ń ṣiṣẹ́ tọ́lọ́run bá wa ń bínú. gbogbo omi tí Queen Naomi ti ṣiṣẹ́ tí ọmọ pọ̀ ń ṣiṣẹ́ tọ́lọ́run bá ń bínú kò sẹ́ni tọ́lọ́run bá ò lè bínú kọ́lọ́run má bínú sí wa. ta ni wọ Fálékè ta ni ọ́ èèyàn kan bẹ tó kọjá àdánwò Ọlọ́run. ta ni wọ Tíbẹ̀tán ta ni ọ́ èèyàn kan bẹ tó kọjá àdánwò Ọlọ́run. gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ń rí náà òṣì yẹn ta ni níwájú Ọlọ́run tẹ́ wá fẹ́ máa lo opportunity pé ìdánwò dé. tádánwò bá ṣẹlẹ̀ sọ mẹ́ẹ̀dá kan
àwọn ọ̀rẹ́ wọn lọ́lọ́run òdì àwọn ọ̀tá ẹ̀ wọn lọ́lọ́run ló mú àtọlọ́run adìyẹ àtọlọ́run ló mú má fi kàn wá nínú ayé wa sẹ́ẹ̀rí báyẹn ó nìyẹn o àdánwò nìyẹn o báyé ṣe rí lẹ́rí yẹn tádánwò bá ti ṣẹlẹ̀ àwọn tó jẹ́ ọ̀tá ẹ̀ wọn lọ́lọ́run ló mú ẹ àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n máa ṣàdúrà pé Ọlọ́run dákun bá wa dí àdánwò yìí bá wa gbẹ́ni ìborí ẹ̀ méjèèjì Ọlọ́run má fi sọlá fún wa o àwọn tó wà ní àdánwò Oríyọmí Hamzat àti Queen Naomi Ọlọ́run bá wa yọ wọ́n kó ń bẹ̀ Ọlọ́run bá wa yọ wọ́n kó ń bẹ̀ Ọlọ́run bá wa yọ wọ́n kó ń bẹ̀ Bismillahirrahmanirrahim inna anzalnahu fi laylatil qadri wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahr tanazzalu al malaikatu war ruhu fiha bi ismi rabbihim min kulli amr salamun hiya hatta matla'il fajr gbogbo ẹni tó bá máa Fatiha ká ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní gbogbo bí ẹ ti ń wò mí ẹ dákun ẹ bá mi ṣe suratu Fatiha méjì fún gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí Hamzat ni Queen Naomi ni principal ni àtàwọn tó tún kàn tí wọ́n jẹ́ pé wọ́n wà ní àhámọ́ látara ọ̀rọ̀ yìí Ọlọ́run ẹ dákun gbogbo bí ẹ ti ń wò mí ẹ bá mi ṣe suratu Fatiha méjì fún wọn kọ́lọ́n dákun bá wa lò ní sábàbí oríire inú ayé wọn bá wa fi gbé wọn kúrò nínú àdánwò náà kúlí wà láàrú fún gbogbo àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi waladdallin Bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin Bismillahirrahmanirrahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Tó ẹ tún bá ń jíṣẹ́ fún Pastor Tibetan ẹ dákun àti Awúrelà àti bàbá onífá tí ń ṣépè tí ń yọ ẹni tí ìdánwò ṣẹlẹ̀ sí ẹ bá ń jíṣẹ́ fún wọn ẹ dákun ẹni ó bá mọ̀ wọn ẹ send fídíò mi sí wọn ẹ send fídíò mi sí wọn tán bá bí wọn dáa ṣé bá láwọn àwọn máa ń rìnà dáadáa tán bá bí wọn mọ challenge wọn ìwọ tó lóun rìnà ìwọ Pastor Tibetan yẹn àti gbogbo àwọn pastor tí wọ́n rìnà òṣì yẹn mọ challenge yín tán bá bí yín dáa ẹ rìnà sí mi kémi náà rìnà sí tí wọ́n bá bí yín dáa tó bá jẹ́ pé wọ́n bí yín dáa ẹ rìnà sí mi kémi náà wá sọ àsọlẹ̀ nú ayé yín sẹ́wọ̀n pé mi ò ní rìnà sí èmi ò ní rìnà èmi ò lè rí nǹkan kan sí bí mo sùn ọ̀rọ̀ ayé mi ní fi rí àtẹ̀ntọ́lọ́run bá fẹ́ kí n rí èmi ò ní rí ìtì ẹ̀gbàdúrà kí n rí náà sí ṣùgbọ́n tó bá bí ẹ̀yin dà ẹ̀yin ẹ̀dínà sí mi kémi ọ wá sọ àsọ èmi ọkàn sọ̀rọ̀ nú ayé yín ni pé ìgbésí ayé ẹ rí báyìí ó rí báyìí ó rí báyìí yọ́dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá bí yín dá ẹ̀dínà mọ́ challenge yín ẹ̀yin arínà òṣì tẹ́ ẹ̀ rí nǹkan rírí kò rí pé èèyàn sórí rí láyé ẹ̀ àbí kọ́ máa rí ẹni tó jábọ́ lórí igi tó kú ẹni tó gbé pósí rẹ̀ wá ẹni tí ògo rẹ̀ wọ mi ní tí máa rí láyé tiẹ̀ nìyẹn ṣé ìran nìyẹn tó bá tiẹ̀ wà rírì kúrì yẹn táwọn èṣù àwọn sàtáàdè bá ń gbégbèkúgbè àwọn tán bá ń gbégbèkúgbè wá fún yín sọ yẹ kọ́ máa sọ àwọn òsínwó pásítọ̀ tí táwọn àlùjànnú bá ń gbégbèkúgbè wá torí pé ẹlòmíín ó ti fàfàkúfà kò lè sùn tó bá ti sùn báyìí oríṣiríṣi àlùjànnú ni ó máa rí oríṣiríṣi nǹkan làwọn àlùjànnú ó máa gbé wá fún lójú oorun nígbà ọjọ́ kan wọ́n ti rírì kúrì mọ́ orí ọ̀tà ó ti jẹ̀jẹ̀kújẹ sáyé ẹ̀ ó ti wá agbára kágbára ọlọ́lọ́mọ yìí oní olúgbòhùn pásítọ̀ míì nínú yàrá wọ́n wà máa folúgbò sọ̀rọ̀ sínú ayé aláyé wọ́n folúgbò ń bá ayé aláyé jẹ́ wọ́n máa tọ́ olúgbòhùn wọ́n máa fi olúgbò lọ́pọ̀lọpọ̀ fi sọ̀rọ̀ sínú ayé aláyé olúgbòhùn lọ́pọ̀lọpọ̀ fi sọ̀rọ̀ sínú ayé aláyé tán bá dẹ̀ ti fi olúgbòhùn sọ̀rọ̀ sínú ayé rẹ̀ àfi kó o ṣe nǹkan ní kó o ṣeun torí nǹkan wí yẹn yọ dàṣẹ nǹkan wí yẹn máa dàṣẹ nínú ayé ẹ̀ nǹkan bá folúgbòhùn sọ̀rọ̀ sínú ayé ẹ̀ wọn àfolúgbòhùn sọ̀rọ̀ sínú ayé ẹ̀ gan wàláhì mo fi àlùkùránì búra èmi tí mò ń sọ̀rọ̀ yìí ń gbọ́dọ̀ sọ ìsọ èmi gan gbọ́dọ̀ sọ̀sọ́kúsọ síra mi ní tí n bá kọ́kọ́ sọ nínú ìgbésí ayé ara mi máa rí bẹ́ẹ̀ ẹ̀dá kan kí n wá rí èèyàn kan sọ̀sọ̀ kí n wá sọ̀sọ̀ sọ̀nù ayé ẹ̀ ẹ̀dá kan ṣé èyàn ò ti sẹ̀sọ́ lọ́hùn ntọ́ ò rí
kọ́ wa sọ pé orí nínú ayé aláyé kí nǹkan yẹn wá máa lọ ṣẹlẹ̀ sínú ayé ẹni yẹn ṣé ogun ò ti ṣẹ̀ sí Ọlọ́run ọba rẹ̀ ká tó wá sọ ẹni tó lọ sí Olúgbòhùn torí pé ó fẹ́ máa sọ ọ̀rọ̀ ṣẹ sínú ayé èèyàn kò rí nǹkan kan o kì í ṣe pé ó rí nǹkan kan o ṣùgbọ́n ó ṣàfẹ́ sọ̀rọ̀ ṣẹ sínú ayé ẹ̀ ní tó sọ wọn fẹ́ kó sẹ́nu ayé ẹ̀ yóò dẹ̀ sọ gbọ̀jẹ́ pé Olúgbòhùn ni wọ́n fi kánú Olúgbòhùn microphone wọ́n ti fi microphone kánú ọ̀pọ̀lọpọ̀ microphone tọ́pọ̀lọpọ̀ ń lò gan ẹ lọ wò àṣẹ ń bẹ níbẹ̀ pàkó ń bẹnu microphone tẹ́lẹ̀ omi fi ń preach pàkó àwíṣẹ́ àsọṣẹ́ àfọṣẹ́ ó ń bẹ wọ́n ti dé mọ́nu microphone wọ́n ti dé mọ́nu microphone yẹn tó bá ti fi microphone yẹn wí báyìí sínú ayé èèyàn yóò rí bẹ́ẹ̀ ni. ẹ sọ̀rọ̀ fún àwọn pásítọ̀ àtàwọn àfáà tí wọ́n máa ń sọ àsọ́ọ́lẹ̀ orí ibú sínú ayé rẹ ṣọ́ra fún wọn ká má bàa fi ẹnu wíwíkúwìí báyé rẹ jẹ́ ká má bàa fi ẹnu òṣì báyé rẹ jẹ́ tó o bá rí nǹkan tí ò dáa nípa èèyàn wàá pè é tí ò ní sẹ́nì kankan níbẹ̀ ni wàá dẹ̀ sọ fún wọn pé bẹ́ẹ̀ lọ́hùn o ṣàdúrà àwòkọ́ rẹ̀ sí sàrà nípa nǹkan báyìí kọ́ lọ́ọ́ má jẹ́ ọ̀sẹ́nu ayé o ọwọ́ á rí aburú nípa èèyàn ọwọ́ á publicize ẹ̀ ó ti bá yé ẹni ẹ jẹ́ orí aburú nípa èèyàn ọdẹ publicize ẹ̀ ó ti bá yé ẹni ẹ jẹ́ ó ti bá yé ẹni ẹ jẹ́ àwọn tí ó ṣàṣẹ́sí ṣé gbogbo èèyàn ló fẹ́ wa ni èmi tí mò ń sọ̀rọ̀ yìí ṣé gbogbo èèyàn ló fẹ́ mi ni ẹni tí ń gbọ́ mi ṣé gbogbo èèyàn ló fẹ́ ìwọ tó ń wò mí ṣé gbogbo èèyàn ló fẹ́ ọ ni táwọn kan bá fi lè sọ ọ̀rọ̀ òdì sínú ayé ẹ ní gbangba àwọn kan ń bẹ tó máa ṣàṣẹ́sí láwọn tán fẹ́ ọ láwọn tán wá ṣubú rẹ tẹ́lẹ̀ láwọn tó yẹ pé bó ṣe ń bí wọn nú tán bá ti gbọ́ báyìí wọ́n á máa finú ṣàṣẹ ni pé kọ́lọ́njẹ́ orí bẹ́ẹ̀ kọ́lọ́njẹ́ orí bẹ́ẹ̀ kọ́lọ́njẹ́ orí bẹ́ẹ̀ and there is something called power of volition. There is something called power of volition. Tí spirit tó pọ̀ tí wọ́n bá fi ń sọ̀rọ̀ tí wọ́n bá fi ń ro nǹkan kan lórí ayé ẹ yóò rí bẹ́ẹ̀ o. Ìyẹlé yìí sọ̀rọ̀ nǹkan kan o kì í sọ̀rọ̀ ogun o. Ọ̀pọ̀lọpọ̀ spirit tí wọ́n bá fi ń ro nǹkan kan nínú ayé rẹ ó máa rí bẹ́ẹ̀ o. Ó dàbí kéèyàn mẹ́wàá kó máa béèyàn kan jà ni. Téèyàn mẹ́wàá bá fi ń ro nǹkan kan tá ń ro nǹkan ẹyọ kan lórí ìgbésí ayé rẹ yóò rí bẹ́ẹ̀ tí nǹkan tó wá jẹ́ nǹkan dáa ni yóò rí bẹ́ẹ̀ tó bá tó wá jẹ́ nǹkan tí ọ̀dà yóò rí bẹ́ẹ̀ òun là ń pè ní power of volition òun ni agbára tí àwọn ẹni òkùnkùn máa ń lò agbára tí àwọn oṣó máa ń lò òun lágbára tí àwọn àjẹ́ máa ń lò wọ́n á dá spirit wọn jọ lórí spirit kan ṣoṣo wọ́n á dá ẹ̀mí wọn jọ lórí ẹ̀mí kan ṣoṣo ẹ dákun kéèyàn kan ó fẹ́ béèyàn mẹ́wàá jà báwo ló ṣe fẹ́ ṣe láàrin èèyàn mẹ́wàá tí gbogbo wọn bá já ọ léèkan náà gan ó ti kú. That power of volition òun làwọn ẹni òkùnkùn máa ń lò kò ságbára kankan gbogbo wọn máa dá spirit wọn jọ lórí èèyàn kan ṣoṣo ẹ dákun kí gbogbo ayé kan wá sọ àwa tá à ń sọ èmi tí mo sọ lórí social media yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń bẹ tó yẹ pé ọ̀tá mi ni wọ́n kò sí tí mo lè sọ kò sí bó ṣe lè dáa tó wọn à lè gbà á wọn à lè fẹ́ torí pé wọ́n ti sọ mí dọ̀tá mi mọ́ tí mo ṣe fún wọn. Bẹ́ẹ̀ náà sì wọ́n ní ìwọ náà tó ń wò mí yìí bí wọ́n náà ṣe ní nìyẹn àwọn kan ń bẹ tó yẹ pé wọn à lè gba tiẹ̀ láíláí wọn à lè gba tiẹ̀ kò sí bó ṣe lè ṣe dáadáa tó kọ́ ọ máa fi gbogbo ayé ìpín owó kọ́ ọ máa fi pín oúnjẹ kọ́ ọ máa fi pín aṣọ fún wọn à lè gba tiẹ̀ torí pé wọ́n ń rí nǹkan kan lára rẹ̀ tó special tí ò sí lára wọn làwọn bàbá wa fi máa ń sọ pé gbogbo ìjà ló ṣe é parí ìjà dúkùú kò ṣe é parí oríire rẹ ń bí wọn nínú gbogbo ìgbà tí oríire yẹn bá ń bẹ lọ́wọ́ rẹ wọn à lè gba tiẹ̀ kéèyàn kan wá jáde sí gbangba kó wá gbé ọ ṣépè àwọn tí ó gba tiẹ̀ yẹn dépè yẹn ó ti ṣẹ mọ́ ọlá ni wọ́n máa sá gbogbo wọn náà máa ṣàṣẹ sí náà mọ ẹni tó bá ní olúgbòǹlé yóò folúgbòǹ ṣàṣẹ sí ẹ dákun irú pásítọ̀ yẹn wá jáde àwúrelà ṣé ifá rẹ lọkọ ní tó ṣe yẹn ó ṣe dáadáa o ọmọdé ń ṣe ọ ọmọdé ó ń ṣe ọ ọmọdé ń ṣe ọ ọjẹ jẹ wí ọ sínú Islam bóyá wà ní wàárí lọ́wọ́ torí pé ṣéfà
ìyá rẹ lọ́kọ ní tó sí gbogbo ẹ̀yin fáǹsì wa gbogbo ẹ̀yin èèyàn mi kò ní bàjẹ́ fún yín o ẹ má jẹ́ kí wọ́n prophesize èyí tí ọ̀dà sínú ayé yín o Ọlọ́run bá ò ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ o etí ọ̀tá ò ní borí yín o gbogbo ẹ̀yin fáǹsì mi káàkiri àgbáńlá ayé èrò ọ̀tá ò ní ẹ̀ sì ní jìn sí kòtò ọ̀tá gbogbo ẹni tó ti jìn sí kòtò ọ̀tá Olúwa dákun bá wa là ń bẹ́ o Alhaji Oríyọmí Hamzat Olúwa bá wa là o Queen Naomi bá wa là principal àti gbogbo àwọn tí ọ̀rọ̀ yẹn kó sínú tó ti di wàhálà sí wọn Ọlọ́run bá wa là wọn o wọlá agbára rẹ̀ wọlá àṣẹ Ọlọ́run má jẹ́ kọ́ta ọyọ́ wọn o má jẹ́ kọ́ta ọyọ́ wọn Olúwa gbogbo àwọn ọ̀tá wọn pátá Olúwa bá wa pa wọn lẹ́nu mọ́ o la hawla wala quwwata illa billahi aliyyil azim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ma assalam.